ṣe rí mo ti sọ tẹ́lẹ̀ Gen Z wife ṣe rí àwọn bàbá wa ìgbé ayé tẹ́ ẹ gbé nígbà yẹn ẹ má fi wé tì sí o ẹjọ́ torí ọlọ nísìnyí àtúntì wọ generation alpha káwọn òbí kan ṣe kí ni ẹ dé ṣòkòtò yín kó le láti rí wípé ẹ̀yin náà mìtọ̀ pẹ̀lú eré tí àwọn ọmọ wa ń bá lọ lóde òní ṣé mọ̀ a lè sọ wípé àwọn tó ní káwọn tó délé kí bàbá ọkọ àbí ìyá ọkọ àbí kinní kan kó ti kú káwọn tó délé nítorí wọn fẹ́ wàhálà kinní kan ṣe ti wá rí báyìí èmi mo bí nǹkan mi sẹ́yìn lẹ́tọ̀ wọ́n ní ẹni tó wo ni kò tó ẹni tó bí ni tẹ́ bá tọ́mọ yín yóò fún yín ní ìsinmi gbogbo ẹ̀ náà láti gbọ́ àti ṣẹ̀gbọ́ wàásù àti gbọ́ ṣé rí ìwọ̀n tá a bá gbìn nísìn òun náà la ó kà bẹ́ẹ̀ náà bá tọ́jú àwọn òbí àwọn ọmọ náà ò tọ́jú yín bí àwọn ọmọ bá tọ́jú yín táwọn ọmọ náà bá bímọ àwọn ọmọ náà wọ́n tọ́jú àwọn bàbá tiwọn náà ọ̀rọ̀ ayé bó ṣe rí nìyẹn ọlọ́gbọ́n ló lè yé o òmùràn nísìnyí mọ̀ adití òun ni ló ń jo afọ́jú ní lùlù ṣẹ̀rí wípé gbogbo ẹ̀ ó lọ́kọ̀lọ́kọ̀ lọ́mọra wọn bí ẹsẹ̀ arọ ni kọ́lọ́n kó ṣàánú wa bí ìyàwó ọmọ bá sọ wípé kí òun àtọkọ káwọn jọ dámọ̀ràn káwọn ṣe nǹkan báyìí kan ṣe báyìí kan ṣe ọkọ náà gbọ́dọ̀ jókòó kúrò wípé ṣé ọ̀rọ̀ tíyàwó òun mú wá sọ̀rọ̀ tó yẹ kóun tẹ̀lé ni ṣé bọ̀ gẹ́gẹ́ bí baálé ilé gbogbo ẹ̀ náà ló orí baálé náà ni yóò dàlé kí ni wá ní àbáyọ àti kí ni tọ́ ìyàwó bá ti mú mọ̀ràn wá ẹjọ́ gbé yẹ̀wò ṣùgbọ́n òbí ẹ̀yin náà rí i pé ẹ tọ́jú àwọn ọmọ yín o ẹ mọ̀ ìhun tó ní kálukú bá ṣe ni ó gbà tẹ̀rí tẹ́ bá tọ́jú àwọn ọmọ yín ẹ gbàgbé wọn ò tọ́jú yín ẹ ò lè mọ ẹni ọlọ́run ló mọ̀la ẹ ò lè mọ ẹni tí ó di gọ́fìnà tí ó di ìyàwó mínísítà ìyàwó president ní ọjọ́ ọ̀la ṣẹ̀sì mọ̀ wípé ìyá tí ẹ bá kọ sí àwọn ọmọ òun náà kọ sí yín kò sí ọmọ tẹ́ fìfẹ́ hàn tó ti mọ ohun tí ìfẹ́ jẹ́ wá láti ilé kò sẹ́ni tí ó tàn jẹ tó bá dé ta kò sì sí tó bá rò ìfẹ́ àìṣẹ̀tàn yóò ti mọ̀ yóò ti dá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú tàbí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá táwọn èèyàn ń kó sí lórúkọ ìfẹ́ ó yá ìfẹ́ rẹ hàn sí mi prove that you love me kinní kan tó bá ti mọ̀ láti lé irú nǹkan báyìí kò ní irú òjé bẹ́ẹ̀ ò ní jẹ wọ́n jàre ẹ wo lórí Keno TV a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ má tí ì lọ mò ń bọ̀ mi ò tí ì dé a ó máa pàdé nínú latest ẹ wo ẹ ṣe ẹ ṣe subscribe tẹ like ẹ share ọlọ viral ẹ ṣe. ṣe rí mo ti sọ tẹ́lẹ̀ Gen Z wife ṣe rí àwọn bàbá wa ìgbé ayé tẹ́ ẹ gbé nígbà yẹn